bó tilẹ̀ jẹ́ wípé gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ni tó máa ń pe rẹ̀ ní wèrè olórin ìyẹn Habib Òkìkíọlá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Portable tàbí Zazuzẹ, ó ti padà sílé ẹ̀, ó ti jáde lọ́gbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn tí gbajúgbajà olórí fújì ní Alhaji Saheed Akorede Okunola, ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá, tó fọlọ́pàá gbé ṣùgbọ́n tó jẹ́ pé Portable ó ti ka àwọn olórin tí wọ́n dúró tì ó, tí wọ́n bá àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n bá pe Saheed Òṣùpá tán bá dúpẹ́ tó sì bá bẹ̀ẹ́ láti yọ okùn ọ̀ràn kúrò lọ́rùn ẹ̀. Ẹ rántí wípé láti ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ní Portable ló ti bẹ̀rẹ̀ sí ní máa yẹ̀yẹ́ Saheed Òṣùpá tó ń fẹ̀sùn kàn wípé lóòótọ́ lòun jí orin ẹ̀ kan lò tí òun sì lò mọ́ orin tóun wá retí owó tabua níbi orin náà lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n tó ní níṣe ni Saheed Òṣùpá inú lọ fẹjọ́ òun sun iléeṣẹ́ Spotify tó yẹ ká sanwó orin náà fóun wípé orin òun lòun lò, tó sì ní èyí náà ṣe yọ orin òun dànù tóun kò rí owó níbẹ̀ mọ́. ọ̀rọ̀ yìí ló máa dùn Portable tó ní Saheed Òṣùpá hùwà bí àgbà àti bàbá dáadáa sóhun, tó sì bẹ̀rẹ̀ sí ní ayẹyẹ Saheed Òṣùpá tó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú sí Saheed Òṣùpá. ó tilẹ̀ jẹ́ pé Saheed Òṣùpá ò fún lésì, ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Saheed Òṣùpá káàkiri àgbáyé ní nọ́bì tó ń sọ̀rọ̀ burúkú sí Portable pé aláìlẹ́kọ̀ọ́ ọmọ àti aláìbọ̀wọ̀ fágbà ni. ṣùgbọ́n lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún yìí, 13th of April 2025, ẹni Saheed Òṣùpá ló fọ̀rọ̀ Portable ló mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́, tó sì gbé Portable tó fojú ẹ̀ bá ilé ẹjọ́ lọ́jọ́ kejì ní ọjọ́ ajé tí í ṣe Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, tó sì jẹ́ pé níṣe ni ilé ẹjọ́ fún ní bẹ́ẹ̀lì mílíọ̀nù kan náírà àti onídùúró méjì, ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀lì náà san tó sì fi sínú ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìlú Ìlọrin. ṣá o, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn dìde sí ọ̀rọ̀ náà tí wọ́n bẹ Saheed Òṣùpá, tí Saheed Òṣùpá tó sì kàn sí àwọn ọlọ́pàá pòun ò ṣẹjọ́ mọ́, òun ti dáríjì Portable gẹ́gẹ́ bí abiyamọ, ṣùgbọ́n kí Portable kú tọwọ́ bọ ìwé pọ̀n tó ní bọ̀ òun lórúkọ jẹ́ mọ́, tó sì jẹ́ pé Portable ó ti ṣe léyìí tó ti jáde tó ti padà sí ilé ẹ̀. ṣùgbọ́n Portable ó ti wá dúpẹ́ ò lọ́wọ́ àwọn èèyàn ńláńlá kan tí wọ́n bá dá sí ọ̀rọ̀ náà tó sì ka orúkọ wọn. àwọn òwúwa ni wọ́n dá sí tí wọ́n bẹ Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ máníjà Portable lásìkò yìí, Malam Yankee, bó ṣe kéde lórí ẹ̀rọ ayélujára ètí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí. ó dúpẹ́ lọ́wọ́ Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder. bẹ́ẹ̀ ló tún dúpẹ́ lọ́wọ́ àgbà olórin tàkasúfèé ní Daddy Showkey. ó tún dúpẹ́ lọ́wọ́ Portable, tún dúpẹ́ lọ́wọ́ gbajúgbajà fáàlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní Sheikh Labib Lagbaji àti àwọn gbajúgbajà oníṣòwò bíi Abu Hebel, Bankole àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.